Lovers all over the world still remain Babalawo International. Má gé apá lápá, má lè gé ẹsẹ̀ lẹ́sẹ̀. Má gé orí lórí. Má fi èèyàn ṣe oògùn owó. Ó máa gba kán fi àwọ̀ fún alára ẹ̀ kán fi ṣe oògùn owó. Ó lè gbà kán gé apá tiẹ̀, ó gbà kán gé ẹsẹ̀ tiẹ̀. Ìfẹ́ ọkọ tó sọ pé kò tó sọ pé ó fẹ́ gé apá lápá, kò tó sọ pé ó máa gé ẹsẹ̀ lẹ́sẹ̀. Be wise, ọmọ ìyá mi, be wise. Babaláwo tó ń ṣiṣẹ́ fún ẹ kò gbà kó lo ọmọ tèun o. Aláàfáà tó bá ṣiṣẹ́ fún ẹ pé kó lọ mú ọmọ lọ́mọ wá àbí kó lọ mú orí wá kó orí ẹsẹ̀ wá kò ní gbà ever gbà kó lo ọmọ tèun. Oníṣègùn tó bá ṣerú ẹ̀ náà kò ní gbà kó lo ọmọ tèun o. Ṣó ti rí? Be wise, má fi ọmọ ẹ ṣògo owó. Má fi ẹ̀gbọ́n àbúrò ẹ bàbá ẹ fún ṣògùn àti ẹgbẹ́ màmá ẹ. Má fi ṣe relative ẹ, má ṣe ìwà ìbàjẹ́ ni. Pastor tó wù àbàjẹ́ àbí wòlíì tó wù àbàjẹ́ kò ní gbà kán fi ọmọ tìhun àbí kán gé ìka ẹsẹ̀ òun àbí kán gé orí òun kán gé tí òun kán fi ṣe. Orí, you have to be wise, you have to be wise. Ọmọ ìyá mi, kò sí ìkànnì láyé àṣírí bíbò làwọn bàbá wa ayé àtijọ́ ń lò tó fi ń di olówó tó fi ń di ọlọ́lá. Àṣírí ẹ̀ bá bò. Ọmọ ìyá mi á dàbí kó ṣògo owó ni. Á ju ògùn owó lọ. Ṣé ètùtù kan rárá ṣe ètùtù ráńpẹ́ kó wá máa lo nǹkan àṣírí bíbò á dàbí pé ó yá ìwọ nìkan ló mọ̀ ṣe. A máa rí pé ó ṣògo owó ṣé ò ti ṣògo owó nígbà tá àṣírí bá ti bò. Ṣé ò ṣògo owó nìyẹn? Ó ṣògo owó nìyẹn ọmọ ìyá mi. Kí ló máa lọ ṣe? Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ má bínú. Mo fẹ́ enlighten yín, ẹ má bínú. Ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ tẹ́ rí lọ́wọ́ mi yìí. Iṣẹ́ ìkéré lójú bọ̀ kí ló máa fi ṣe? Akọ alágbà ẹyọkan adárípọn ẹyọkan. Akọ alágbà adárípọn kan, ẹ má bínú. Àtàbọ̀ alágbà kan. Tẹ́lẹ̀ akọ alágbà àtàbọ̀ alágbà yìí ó lẹ máa lò. Ẹ wo kíní yìí. Owó ẹyọ tí ò lójú rárá. Ṣé ti rí? Original lélẹ́yìí. Original yìí ó máa hard kí èèyàn tó lè rí. Ó máa hard kí èèyàn tó lè rí. Ó máa ṣòro kí èèyàn tó lè rí. Eléyìí náà, eléyìí sì normal, eléyìí grade 1, grade 2 lélẹ́yìí. Òun ni àwọn tó máa ń pè ní owó ayé àtijọ́. Owó ayé àtijọ́ yẹn òun lélẹ́yìí. Bó ṣe wà kí tó lè mo ti rà á sìn tí mo ti ń lò ó. A ti tó bí èyí tó kù nílé a ti tó bí let's say 3 years now. Èyí tó kù nìyẹn. Ní ọjà àti ti rí ẹ̀rí. Eléyìí sì normal wà ní normal sábàtà. So kílẹ̀ máa ṣe báyìí lè ti fẹ́ ṣe ọmọ ìyá mi. Wàá mú akọ alágbà, wàá mú èyí tó pọ́n dáadáa báyìí pé pọ́n dáadáa tóbi, wàá mú original owó ẹyọ 9 wàá ti bọ akọ alágbà yẹn lẹ́nu, wàá gbẹ̀yìn ẹ̀ wàá gbé lélẹ̀ nínú àpẹ akọjú sókè, wàá mú abo alágbà yẹn wàá kó owó ẹyọ 7 wàá kì í bọ̀ lẹ́nu àwọlé wàá da àyà ẹ̀ di akọ alágbà yẹn. So wàá mú wọ́n pe egbògi kan ní egbògi àsùnrín àbí àsúnrín, wàá gé díẹ̀ wàá fi sápá òsì, apá òsì ìkan tó gbé sínú apẹ yẹn. Wàá mú awọ́rò ni o, iṣẹ́ awọ́rò ni, awọ́rò tí a fi rí owó ńláńlá ni. Wàá gbé sí, wàá mú odidi atare kan wàá fi sílẹ̀gbẹ̀ẹ́, wọ́n bá ti fi sílẹ̀gbẹ̀ẹ́ ọmọ ìyá mi, wàá wá gé, wàá wá jó, tó bá fi wá jó tán owó ò gbúdọ̀ sí o, tó máa fi jó tán owó ò gbúdọ̀ sí. Tó bá ti wá síbẹ̀ ọmọ ìyá mi, ó bá ti wá ipò ti jó tán, èéfín ẹ̀ ti fi kò yọ èéfín mọ́, ọmọ ìyá mi gbé sórí kan kó tutù lọ. Tó bá ti wá lọ kí ló máa ṣe ọmọ ìyá mi? Kò dá sínú ṣí máṣínà àbí lord ọtí tó bá le dáadáa, ó bá ipò le dáadáa tó lè mú. Ọmọ ìyá tó bá ipò ò lè lo àwọn yẹn, máa lo ẹ̀kọ́ kó fi lò ó. Ní ìpàtàdúrà bá mi ṣe fídíò yẹn, èmi fẹ́ fi ran àwọn ìyá ń jẹ àwọn èèyàn níta. Ìyá ń jẹ wọn níta ọmọ ìyá mi. Mo mọ iye tí mo máa ń ná at times bá jáde láti ran àwọn èèyàn lọ́wọ́. Níbo la ti rí àṣírí bíbò ò ní láti gẹ pálápá ẹsẹ̀ lẹ́sẹ̀. O ní láti 419 before you can be where you are going to see money. O ní láti pe èèyàn lágbájá jọ Mr. lágbájá tó ti mọ̀ pé ẹ̀kọ́ wà labroad kí ni ẹ̀kọ́ èmi ò ṣe o. Most of àwọn client tó wà labroad mi ò pè, àwọn fọlọ́run máa pè mí, èmi ò pè yàn. Ẹlòmíràn sọ pé bí àmọ̀ ń gbéraga kí rọ́ o, mi ò ń gbéraga, èmi ò ṣe ni bìkọ́ mi ò ṣe, mi ò fẹ́ kó yẹ̀yẹ́ mi.
n fẹ́ sọdún bẹ́ẹ̀ mo fẹ́ sọdún fún òṣàmì sí n fẹ́ ṣe àwọn kan máa sì wá máa pe ìjọ Mr. Alágbádá Mr. Lásùmàdù Mr. akínní kan àti kínní kan jọ̀wọ́ Ọlọ́run máa jẹ bí ìbá lówó ìkan tí ìbá lówó mi ìbá ti lówó fi ṣe mi ì ní ṣe ìkàn mi máa tẹ́ mi lọ́rùn ni that's it lọ́gbìyànjú sẹ́yìn God bless you wo ọmọ ìyá mi ọdún yìí tó lọ this is 3rd month ó bá di oṣù tó bọ̀ sọ di 4th month ìwọ ló mọ̀ akọ̀jòkó síbẹ̀ àwọn tí ò tó akọ̀kọ̀já lẹ́gbẹ̀ẹ́ ni ó dàbọ̀ bá mi share fídíò yẹn bá mi share má sọ pé bí àdórí mo sọ̀rọ̀ sí ẹ mi sọ̀rọ̀ sí ẹ ẹ̀yin mi ya ni má bínú mi sọ̀rọ̀ sí ẹ ẹ̀yin mi ya ni bá mi share jọ má bínú olùjọ ẹ̀bẹ̀ lámbẹ̀ sùkà má bínú jọ bá mi share o ṣé o.